Hi everyone, welcome to my channel. ẹ ṣẹ́rẹ́ tó sọ pé kò rí bẹ́ẹ̀ ara tá a sọ pé ayé ti dayé ọ̀tẹ̀ nu èmi náà lè sọ pé kò rí bẹ́ẹ̀ ẹ gbọ́ èmi náà lè sọ pé kò rí bẹ́ẹ̀ ṣùgbọ́n mi ò lè sọ yẹn lórí àpèrè tí mo wà yìí mo lápèrè tí mi wáyé mi ò ní purọ́ torí àkí purọ́ tá a bá ti wà báyé wáyé èmi náà lè sọ pé kò rí bẹ́ẹ̀ nítorí pé kò sí mùsùlùmí tí ó sọ fún yàn pé lọ máa di babaláwo báwo lèmi tí mo máa pèrò sọ́jà tiwọn báwo ni mo máa pèrò sínú ìjọ wọn pé kíjọ wọn máa kún nígbà táwọn òkú jọ tèmi tó wọn fẹ́ kíjọ tèmi ó tú ẹ̀bùn tó bá ti wá sínú ìjọ tèmi ṣe ni kí n mọ ọgbọ́n tí màá fi fìdí ẹ̀ múlẹ̀ nu ilé mi náà ni tíjọ tèmi ó fi máa kún síwájú kìsẹ́nì ò ní sọ fún yàn pé babaláwo ni kò lọ ṣe o ṣé kìsẹ́nì tí ó pèrò sínú ìjọ mi ní kí n máa pèrò sínú ìjọ mọ̀tìmọ̀tì bá wẹ̀ pé pásọ̀ ni kí wọ́n lọ ṣe o àmọ́ gbogbo tá a fi báyé jẹ́ náà nìyẹn lótìtọ́ àti lódodo tá a bá tẹ̀fá fún ẹlòmíì mo sọ fún ilé ẹ̀kọ́ pé Ọ̀rúnmìlà ní àárín Ifá ní Ògún lámújòyè orí ilé Ògún nu báyìí pé àwọn ọmọ fún yẹn o báyìí pé àwọn ọmọ sọ fún yẹn ilé awo nu nígbàtà pé mo sọ fún ilé ẹ̀kọ́ pé Ògún ló jọba nílé awo abẹ́kọ̀ọ́ Ògún lámújòyè orí òrìṣà lámújòyè àṣà àwọ̀ Ifá lámújòyè àtójúṣe Ògún tá àmújòyè orí yẹn ò ní jẹ́ kó rí owó òrìṣà tá àmújòyè àṣà àwọ̀ kò ní jẹ́ káwọ̀ ó bàjẹ́ Ifá tá àmújòyè àtójúṣe ò ní jẹ́ kó jó ore léde ni ṣe ti rí bẹ́ẹ̀ Ifá ní dáfá ní sọ fún ẹ̀pẹ́ lágbájá ní ẹ̀ ibi tọ́rọ̀ rẹ̀ dédú ẹ̀ lọ yíra fọlọ́run tó bá dẹ̀ fẹ́ yíra fọlọ́run gbọ́dọ̀ jẹ́ mọ́ṣáláṣí ló ti máa lọ yíra fọlọ́run tọ́ra àgé tó fi tọrẹ sí mọ́ṣáláṣí Ifá máa sọ bẹ́ẹ̀ fún yàn ọ̀ra àgé ó fi tọrẹ fún mọ́ṣáláṣí ó wá máa lọ sin lọ́run látara bí wọ́n ṣe ń kírun ó máa yíra ó máa forí balẹ̀ ó máa wúre ara rẹ̀ ń bẹ dájúdájú Ọlọ́run máa gba ìjọsìn rẹ̀ látara bẹ̀ ṣàtìndé lẹ́yìn náà a ti jẹ́ kó mọ̀ pé ìwọ arákùnrin yìí inú ṣọ́ọ̀ṣì ni kò ti lọ yíra ní abẹ́ àkóso Jésù lọ yíra fún Ọlọ́run ibẹ̀ lọ́lọ́run ti gba ìjọsìn rẹ̀ ìfọ̀gbà lọ bọ Ògún lọ bọ òrìṣà lọ bọ Ṣàngó Ifá ní òpè kó lọ rèé bọ Ṣàngó Ifá ní òpè lágbẹ́jà mi tọrọ rẹ dé ṣe ni kó lọ ṣàwo tó bá fẹ́ ní láárí tó bá dẹ̀ fẹ́ ṣàwo yìí àwo eégún ni kó lọ ṣe o àwo ọ̀pá ni kó lọ ṣe o àwo olóró ni kó lọ ṣe o àwo ìmùlẹ̀ ni kó lọ ṣe o Ifá náà ní ó sọ orú àwo tí o máa ṣe fún ẹ ẹnu fánìyẹn náà wà ẹ rí i pé ìgbà tó Ọ̀rúnmìlà mo sọ fún ilé ẹ̀kọ́ máa ti mọ̀ pé tọ̀ Ọ̀rúnmìlà pé ìgbà tó Ọ̀rúnmìlà pín gbogbo ayé tán tí kálukú ń dọba ó ń fa ara ẹ̀ kí ló mọ̀ wá dì gbẹ̀gbọ́n kò wá ń dábàá lọ́dọ̀ tòun ni kó dé bá kó òrùbọ fún wọn ni kó dé kó òrùbọ fún wọn gbogbo ẹ̀ tí wọ́n pín ogún ṣé wọ́n ní jẹun mógún wọ́n máa jẹun máyé báyìí kọ́ mọ̀ wàá jẹun máyé gẹ́gẹ́ bí Tinubu ṣe ń parí pé mi ló kàn yín sìn Tinubu ò fẹ́ kọ́ jẹun máyé ló ṣe sọ pé mi ló kàn bẹ́ẹ̀ lọ́mìlà náà ṣe rò pé kíní ti kàn òun o kó máa di lọ́la kó máa sọ pé ẹrú lòun ọ̀gá wọn lọ́la o kó máa pàtó pé òwò sí lára wọn o lóòótọ́ ti ń ṣẹlẹ̀ báyìí torí awo pàápàá náà wà awo míì ti ń pìtàn pé kí ni Ọ̀rúnmìlà jẹ́ nínú awo awo míì ti sọ pé tàn Ọ̀rúnmìlà pọ́nmìlà kì í ṣe olórí awo báwo Ọ̀rúnmìlà ti jẹ́ ní yàrá awo ṣe mọ̀ pé Ọ̀rúnmìlà sọ́jọ́ kìnìún àná tó ronú dé ó ti ń wá sí ìmúṣẹ kárí pọ́nmìlà ò fọgbọ́n ṣe ẹ̀rí báyìí wọn ò ní rántí Ọ̀rúnmìlà mọ́ ní yàrá awo gan ẹnìkan ò ní rántí ipa tí bàbá akẹyọ kó Ọ̀rúnmìlà sí gbogbo yẹ kóun náà bímọ sórí ayé yìí kóun náà yá àwọn ọmọ òun sọ́tọ̀ kóun náà jọba ìlú kọ́ ni màá gbúrò pé Ọ̀rúnmìlà náà lóye tẹ̀lú bí báyìí dó Ọ̀rúnmìlà náà lóye tẹ̀lú báyìí dó òun ló ń jọba ń bẹ̀ kí Ọ̀rúnmìlà ò ṣe bẹ́ẹ̀ lóòótọ́ bọ́ọ̀ láti rántí rẹ̀ lónìí so lótìtọ́ àti lódodo Ifá lè sọ bẹ́ẹ̀ bọ́ lóde òní àní lè sọ kí nìdí kí làwọn máa sọ ń bẹ̀ ṣe mọ̀ pé tíìfẹ́ bá wà lásán fún ìyàpẹ́ lágbájá lọ kírun nígbà tá a mọ̀ nǹkan tó ń lọ ṣe ní mọ́ṣáláṣí àwa mọ̀ nǹkan tó ń lọ ṣe mọ́ṣáláṣí èwo làbọ̀ wá ní kó lọ kírun mọ́ yàrá ṣẹṣẹ ẹ jẹ́ káwa irun yẹn bọ́ ẹ̀ ní ìlànà irun yẹn fún tí ó máa gbé yẹn ṣe ní yàrá ṣẹṣẹ torí pé irun àwọn tó wà bẹ́ẹ̀ ti ń takò ṣẹṣẹ a gbọ́dọ̀ tún pèrò síbẹ̀ mọ́
ó ti yé àwa ni ká lànà tó jọ tiẹ̀ sílẹ̀ lọ́dọ̀ títí wa tó lànà lọ pé fún wọn àwọn lànà tó jọ mọ́ nǹkan tó mọ̀lá ní kọ́ lọ máa ṣe ń bẹ̀ nǹkan tó mọ̀lá ní kọ́ lọ máa ṣe ń bẹ̀ yẹn ìyẹn fi ọ̀pẹ́ tó mọ̀lá ní kọ́ lọ máa kírun jẹ gbèsè ìforíbalẹ̀ rẹ̀ ò tó bẹ̀rẹ̀ tí lọ ń kírun ṣe mọ̀ pé ó máa kí wákàtí márùn lójúmọ́ á máa foríbalẹ̀ déédéé ìdí pàtàkì tó bẹ̀rẹ̀ sí sọ pé kó máa lọ kírun nìyẹn o tó bá dẹ̀ ti jẹ́ bẹ́ẹ̀ káwọn kúkú máa sọ pé àwẹ̀ lọ máa foríbalẹ̀ láàárọ̀ nígbà 16 lójoojúmọ́ tó bá fẹ́ ní lárí tí ó bá ti kó ọ̀rọ̀ wa dànù tó bá bẹ̀ sí ní ṣe bẹ́ẹ̀ yóò dẹ̀ ní lárí o tó ní kò tó fẹ́ lọ ṣe ní yàrá ìrun làwa ti sọ fún yẹn ṣé ẹgbọ́n mi yé bá a ṣe ṣe àtúnṣe yẹn nìyẹn. bákan náà ẹni tá a ní kó lọ sí ṣọ́ọ̀ṣì kó lọ máa gbàdúrà ṣọ́ọ̀ṣì a ti mọ̀ pé kò sí kò tó máa ṣe fún ọmọ àmúlọ sí etí òkun ni etí odò ló ti máa lọ máa yíra kó lọ máa dẹ̀ so tó sínú omi a ní láti ṣe àwọn tó ń gbàwé wà lọ bọ̀wọ̀ ẹgbẹ́ rẹ wọ́n náà bọ ẹgbẹ́ kó tọ́jú èso ẹgbẹ́ kó lọ dà sí etí odò kó dẹ̀ yíra mẹ́ kó wúra ara rẹ. àbí àlẹ́ mi ò yé dáadáa ìyẹn làtúnṣe táwa náà ṣe lọ́dọ̀ tiwa nígbà táwọn ò ti pèrò sí ọ̀dọ̀ wa àwa náà ò lè pèrò sọ́dọ̀ wọn ṣùgbọ́n tó yẹ pé gẹ́gẹ́ bẹ́ẹ̀ mi là ṣe tó ilé Ifá náà láti mọ ẹni tó yẹ kó kéwú ilé Ifá láti mọ ẹni tó yẹ kó kírun ilé Ifá láti mọ ẹni tó yẹ kó pe Jésù ilé Ifá láti mọ ẹni tó yẹ kó lọ dóṣù òrìṣà ilé Ifá láti mọ ẹni tí eégún tọ́ sí láti mọ ẹni tí òòṣà kàn sọ ẹni tó sọ bẹ́ẹ̀ ká má bu ojúlówó ọ̀rọ̀ ló sọ ṣùgbọ́n òde òní ò gbà bẹ́ẹ̀ àwọn tó wà níyà méjì yìí ti di ọ̀tá wa tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwọn orí wọn gẹ́gẹ́ bí ọ̀tá mọ̀ yálà pé wọ́n ṣùgbọ́n àwọn ti ń pera wọn ní ọ̀tá wa àwọn òwà ní máa ní kọ́ wọn ọmọ wa máa lọ síbi tí wọ́n gbé di ọ̀tá wa ṣe bẹ́lẹ̀ ló fà tí wàhálà fi dé sí wa lọ́rùn tọmọ babaláwo lọ ń kéwú tọmọ babaláwo lọ ń pe Jésù tí gbogbo ẹ̀ fi wá dàrú pọ̀ tó fi ń rò pa àmọ́ nǹkan tí à ń ṣe olódodo ń gbà míì ó máa yanra ẹ̀mẹ́bọ o tó náà tóun bá lo ọ̀tá ẹ̀ ni wọ́n ìyàrá òdodo lòun dẹ̀ máa jókòó sí kò nígbà tó ń máa lu pàkúté eré káre lé wa jọba ló máa sọ fún nígbà tí gbogbo àwọn tó yìnbó fẹ́ kó wa lẹ́rú tó yàn ọmọnà tá a gbà wọnú gbèkú ẹrú ìran Yorùbá ò ṣe é kó lẹ́rú o alálágbá ńlẹ̀ Yorùbá pọ̀ alọ́wọ́ alágbá tó pọ̀ ńlẹ̀ Yorùbá tó dẹ̀ mọ̀ bọ́ òòṣà so ìran wa ò ṣe é kó lẹ́rú